المركزي عنان الأدب الله منهاجنا مثل ضوء لقد بدا للعيان منهاجنا مثل عقب زين لكل الحسان عنان المركزي عنان الأدبي عنان المركزي عنان الأدبي منهاجنا مثل خيم من تحته في أماني منهاجنا مثل بيت يروي جميع المعاني عنان المركزي عنان الأدبي عنان المركزي عنان الأدبي سبحانك الله ذا الجلال أحسن بمن هو ذو الكمال من نفخه إبليس كنت أعوذ بإبراهيم هو من مقال سبحانك الله ذا الجلال أحسن بمن هو ذو الكمال من نفخه إبليس كنت أعوذ بالله من مقال أتم لي شيخنا الفتن منجي قوي من الضلال فالله الكريم المبين ترمز عين بلا جدال سبحانك الله ذا الجلال أحسن بسم الله الرحمن الرحيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مبارك يا بلغو اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد حتى لا تبقى حتى لا تبقى من الصلاة شيء من الصلاة شيء اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم وسلم مبارك يا بلغو آمين آمين أدبني بالله الحمد لله حمدا ثم حمدا حمدا وفيرا جزيلا لذي العزة والجبروت الله وللوحدانية الألوهية الله الصمدانية السرمدية الديمومية الباقية الله من بكيانه وذاته قامت السماوات والأرض الله عن الأراضين هو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار أصلي وأسلم على خير البرية مولانا محمد صلى الله عليه وسلم من قال حياتي خير لكم ومماتي خير لكم صلى اللهم على أهله وآله وصحبه وصحابته أجمعين آمين. أقول والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí àwọn àgbàlagbà mo kí ọlọ́run láàyè bẹ́ẹ̀ kí n kí rẹ̀ bẹ́ẹ̀ kọ́ tí ò kọ́ ọlọ́run kí rẹ̀ bẹ́ẹ̀ ọ̀bá wá kí ọlọ́run kí ń tọ̀hún. يقرأك ربك السلام من عنده الله إن كنت عبدا سعيدا ẹ bá jẹ́ lórí ire ọlọ́run kí
kódà torí pé ẹ̀dá ọlọ́run náà ni kèfèrí ọlọ́run tún kí. Allah. la'allahu yartadda an tughyanih bóyá ajẹ́ kúrò níbi tí ń ṣe tí ọ̀dà yẹn ọlọ́run tún máa kí anzarakallahu wa wa'adakallahu bil janna in kunta muhsinan. Allah. wa anzarakallahu in kunta musihan wa wa'adaka bi jahannamihi ọ̀sẹ̀ ni ọlọ́run máa yẹ o. Allah. kìnìún yóò lè sùn kọ́mọ làálàá èèyàn ọlọ́run ènìyàn yóò lè sùn kọ́mọ làálàá ọlọ́run bẹ̀ẹ́ wò ni ọba tí ń ṣe gbogbo eléyìí ọba náà la kí. ليس له مثيل وجل صفاته في العالمين. tóní àtàlà tọ́bùkọ̀ mi lọ sàláàtì ṣẹ́yìn fil ard lọ́lọ́run gbogbo ìkẹ́tí ń bẹ lórí rẹ̀ ànábì ìkànnì kílò ní aláàbò lam tukhrij yẹn kayfa tad'u ila dunya daruratan man. وكيف تدعو إلى الدنيا ضرورة ما àfa àtọ́dé kàábà. لولاه لم تخرج الدنيا من العدم. lọ́wọ́láwù lámùtù kùrìjì. لولاه لم تخرج الدنيا من العدم. لولاه لم تخرج الدنيا من العدم. orí ọlọ́run àfa kan tó dé kàábà ó lè fẹ́ rí hakíkata rasul àwọn tàbíìn ní tàbíìn olórí ìwọ̀n máa dákọ̀ ànábì gẹ́gẹ́ bí sifatul jaliyya al-kushufiyya allati wudi'a ala Muhammad. sallallahu alaihi wasallam. àkíkà bá ànábì tí olóhùn fẹ́ rà ànábì gan ọ wá dé kàábà ọ wá táyà mọ́nà ó gbèsè kan sọ́tù ó tún gbé síwájú ó ní ya Rabbi àríìní hakíkata Muhammad ànábì sì sẹ́lọ̀ ànábì sì jáde sí. وكيف تدعو إلى الدنيا ضرورة ما. torí wípé tí kì bá kúkú sànábì ni ọlọ́run bá tó dá kì bá tí dá kankan mi. لولاه لم تخرج الدنيا من العدم. torí pa ayé ò sí ìdí nìyẹn tí ó fi parẹ́ ayé ò sí rí ọ̀kan tó àlọ́ yìí náà ni wọ́n bẹ̀rẹ̀ ayé bí a bá ti lò yìí tán kò sí mọ́ nǹkan míì lókù tí ó tún máa dé kì í sáyé mọ́ ayé ọ̀tán torí pé ànábì lọ́lọ́run fi jùrọ̀ ayé wípé mo fẹ́ dá kínní tí ń jẹ́ Muhammad ọ̀dà ẹ má tiẹ̀ ń tí ì gba eléyìí ẹ wá jẹ́ ń da eléyìí tí gbogbo tí ń bẹnu eléyìí tó bá ti tán Muhammad nìkan ló kù. لولاه لم تخرج الدنيا من العدم. لولاه لم تخرج الدنيا من العدم. àgbàlagbà tó kó àńkéwò ni wọ́n bẹ̀ lẹ̀. káà tó ń lọ lé kéwù dàárọ̀ yìí ìbí náà ọmọdé kéwù ni mí. ìbá àkàndá sàǹdé òní mo ní mò ń lọ bí ní hajj dojúmọ́ ọmọdé kéwù ni mí à ń lọ gba kéwù bẹ̀ àbí ìsí àwọn àti nǹkan bẹ̀ لولاه لم تخرج الدنيا من العدم. سبعية لولاه لم تخرج الدنيا من العدم. torí pé nítorí ànábì lọ́lọ́run fi dáyé ọlọ́run wá mú ànábì kúrò ńbẹ̀ kí wá ló kù jọ́lọ́ òní mú kókó láyé kò sí. ọlọ́run ní sọ́fà ṣọlú fàyínà sọ́lá àtàkọ́. bẹ́ẹ̀ bá ga ó ṣe rere sàárè. àmọ́nù. bẹ́ẹ̀ bá sì di olùsù tí ò ní nǹkan kan wà ó ń fúkọ́ra ọ̀làhì wà ìyá ọ̀làhì. tálíkà lẹ́jẹ̀ lọ́rùn ó ní nǹkan owó nìkan ni òní làfin pè tálíkà èyí ọlọ́run ní bó ti wà tó ṣe bá ti pọ̀ jù láre. ẹ̀rí ọlọ́run ní òun náà lẹ́jẹ̀ lọ́rùn ó lójú méjì lórí gbogbo nǹkan lòun náà ní tó ṣe déédéé tó lówó ní tó ṣe déédéé tó bá ní tó ṣe déédéé tí a bí yìí ní. nígbà wọn tí wọn máa nàbí kó mẹ́ta ló kù haramun ala al-ayyami ijadu mithlihi. nígbà ọlọ́run dáyé tán ó dá nàbí jìrò ẹ̀ ọlọ́run wá ní ìní dárú ànábì mọ́. ìka yìí ọlọ́run jẹ́ pọ̀ lórí ànábì Muhammad. amiina. àlùbáríkà gbogbo ìgbà ọlọ́run bá aṣọ fún ànábì Muhammad. oríire gbogbo ìgbà ọlọ́run bá aṣọ fún ànábì Muhammad. káàfin ní oore kan lọ́dún èèyàn mọ́ bí ibà ṣe oore tànábì lọ́wọ́ lọ́dún ẹ̀. káàfin ní rí kankan àbálùbáríkà kan lọ́dún ẹ̀ nìkan mọ́ tí kì í bá ṣe tànábì tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. ọlọ́run bá kí àwọn sàádé rẹ̀
bá a ké àwọn àdìrúmọ̀ rẹ̀ bá a ké àwa tá a gbà fún àwọn ẹni tó gbà fáwọn ẹni tó gbà fáwọn ẹni tó gbà fún anabi Muhammad àwa ni attabi'una lahum bi ihsan ihsan ni làwa ń lò ntí wọ́n ṣe àwọn tí ó dé sábì anabi wọn láàfáà púpọ̀ anabi nìkan láàfáà wọn àánú ara wọn àfáà tí wọ́n tún ní Sayyidina Ali nínú ara wọn ní àtúnkọ́ àwọn mẹ́ta ń kún akó Abubakar kún akó Umar kún akó Usman kún Abubakar lọ̀gá wọn nínú àwọn yẹn nínú àwọn tá àwọn ayé àtàbí rẹ láwọn méjì sáà àfa àti apọ àní wòlíì tọpọ ànábì ni wòlíì wọn ànábì ni àfa àwọn ní kún ọlẹsìn ní kún ọdún tí mo lọ́wọ́ ìkẹ́ gbogbo ìgbà ọlọ́run bá bún ànábì ṣẹlẹ̀ fáwọn sàbí ànábì náà ó kí àwọn àgbàlagbà tí n bá ti kí wọn ó ti tó ó ti tó ṣé wàá sì kàn bẹ lọ́dọ̀ mi mọ̀ntàlù kọ̀ mí ìhùn kúlì làpá ètò sẹ́yìdà mo kí bàbá wa ìmáàmù àgbà ẹ̀ ní bínú bàbá wa ìmáàmù akólù ẹ̀yìn àwọn àjòkútì wọ́n bá ṣe dáadáa fún yín. Amina. ní bínú gbólóhùn kọ̀ọ̀kan tí mo kì í bàbá wa akólù ọlọ́jọ́ mi yóò gùn. Àmín. bá a ṣàlékún dáadáa fún yín. Àmín. wọ́n lọ́wọ́ jẹ́sẹ́lá Muhammad. Sallallahu alaihi wasallam. bàbá wa ìmáàmù àgbà ní Olúgbèjà. àfáàgbà ládùúgbò yìí. àfáàgbà ládùúgbò yìí. àti kò ní káàtó retí. ọlọ́ba ṣe ní rẹ̀ mọ́. Àmín. ọlọ́run ti sẹ́lá Muhammad. Sallallahu alaihi wasallam. bàbá wa ìmáàmù àgbà ní Gbèjà rajulun salihun. Allah. aradani bil mali da'ima. Allah. kì í sáà kọ́ ní pé ẹgbà nǹkan fàáfà ìbíkọ́ àti ìrìn àjọ ẹbí máa ń pàdé ní SBC ọmọ Wellington ọ̀rẹ́ mi ni àjọlọ̀ nínú kíláàsì Allah. tí n bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n ní ẹ̀dùn owó wá sí fàáfà da'ima ọlọ́ba ṣe dáadáa fún un. Àmín. kí bàbá wa imam ní Sùúrùlérè ní Kasimo lọ́hùn ọlọ́ba ṣe dáadáa fún un. Àmín. ọlọ́ba jẹ́ bàjẹ́ Àmín. la ilaha illallah. Àmín. mo kí bàbá wa Sheikh Suleiman Al-Alori Ládùbà ọlọ́ba ṣe dáadáa fún un. Àmín. wọ́n fẹ́ bọ́ọ̀rọ̀ yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí à ń bọ̀. mo kí bàbá wọn lọ́la púpọ̀ téèyàn bá sọ fún yín pé yín àlérò ẹ mọ́ gbàgbọ́ o kì í ṣe yàn rẹ̀ ò tí ì bá ti rẹ́rìn wọ́n lọ tàbá sùn bí ò lè rẹ́rìn kéèké orí díẹ̀ kárí yín mẹ́rin ká títọ́ ó lè lórí yẹn ó lè gbé wà lìjẹ́ náà. Allah. yóò wá pé yàrá ìròyìn wa máa di irun ṣáṣáṣá kò ní oore kárẹ̀ nìkan ní ọ̀nà yìí kò ní rí tẹ̀lé mi tó rà máa sá fún ni yàrá yìí látọ̀rí èmi yàrá máa sá fún ni yàrá máa sá fún ni. Láti lójú tó dàbí kanjú kó. mo kí bàbá wọn lára púpọ̀ ọlọ́mọ àṣẹ dára fún. Àmín. mo kí Sheikh Masoud Ọláníyàn ọlọ́run níjọ́ bàjẹ́ proprietor muassis wa mudir bẹ́ẹ̀ mo kí àlùfáà wa ọlọ́run sábà wa kí Àmín. ọlọ́run sábà wa kí mo kí àlùfáà wa tẹ wà nídìí agbára wa fún wa mo kí rọ́ọ̀dù wa rọ́ọ̀dù ṣùjà ka Sheikh al-Miqdad al-Awwal Allah. sàbí ànábì ní ìjọba Miqdad sàbí ànábì ní ìjọ tó kúrò wípé ní ọfà àbí kòkòrò kan ta ànábì ọwọ́ sáré lọ́bẹ̀ ibi ẹ̀jẹ̀ kékeré wa lọ fẹnu pala wọn ní wọn náà ti ṣiṣẹ́ àlùjẹ́ náà lónìí máa lọ. Allah. Miqdad nù ẹ̀rọ bí yẹn rákù ọ̀hún Miqdad Abdullahi ibn Miqdad ọlọ́run bá wà pẹ̀lú yín Àmín. la ilaha illallah. Àmín. mo kí bàbá wa afẹ́ àyẹ̀wò ọlọ́run bá dúró tì mo kí sẹ́yìn náà kọ́ọ̀sì mo kí bàbá wa Afẹ́nifẹ́re ọlọ́run bá dúró tì Àmín. mo kí bàbá wa imam àgbà láti Owódé mo kí àwọn àlùfáà wa ìmáàmù ìmú ọ̀rọ̀ ọ̀dọ́mọdé lánìí rẹ̀ àwọn àní máa ń fi kéde kan sára pé ibi tí wọ́n ti ń ta ìgò ilé tí wọ́n ti ń tàgò àbí mo kí bàbá wa lánìí ọlọ́mọba bọ́ọ̀tì Àmín. mo kí bàbá wa ìmáàmù láti Owódé ọlọ́mọba wà pẹ̀lú Àmín. la ilaha illallah mo kí bàbá ìfẹ́ àwọn Abdul Wahab ọlọ́mọba bọ́ọ̀tì la ilaha illallah la hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. wọ́n á kí bàbá wa àgbà tèmi lọ lọ́hùn ká tó kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára wọn lẹ́ẹ̀kan akẹ́kọ̀ọ́ bá a ti ṣiṣẹ́ yìí ẹ̀jọ̀ náà ó sì kò tiẹ̀ ní ẹ̀mọ̀ tí mo
Allah. ọlọ́run ní jẹ́ bàjẹ́. Àmín. wala la ilaha illallah. Àmín. wala muhammadu rasulullah. Sallallahu alayhi wa sallam. ẹni tí fẹ́ dáadáa fẹ́ dání wọn ọlọ́run bá wà pẹ̀lú yín. Àmín. la hawla wala quwwata. Illa billahi al-aliyyi. wọ́n kí àwọn ọmọ lọ́wọ́ òkú látòkè débẹ̀ mo wá kí mo kí wọn púpọ̀ nínú ilé tí ìyàwó bá lọ mo kí bàbá wa àgbà láti mọ́ṣáláṣí aláàdọ́rin wọ́n wá ní mo fẹ́ sírù bẹ́ẹ̀ lónìí bàbá ọlọ́lá púpọ̀ làwọn náà bàbá wa jókòó là àbí àwọn bọ̀rọ̀ náà àfáàn bíi ẹ̀rá ọ̀bọ̀ ẹ̀rá bẹ̀rẹ̀ àwọn ọ̀rá púpọ̀ nù. Tàmú tí ó sì dùn fi dàbà àtijọ́ ààrùn. Tàmú tí ó sì dùn kí bàbá wa jókòó là. fi dàbà àtijọ́ ààrùn. wàláhàmù dáhà. ولحم الضأن تأكل الكلاب. mo kí bàbá mi láti rí ọlọ́gbà وعبد ọlọ́mọṣẹ́ àgbékárí yìí pẹ́ wala la ilaha illallah آمين. wala muhammadu rasulullah. صلى الله عليه وسلم. mo wá kí bàbá tó ṣe màmá yìí lọ́wọ́ kánú àdìkàláhù fastaslim ní kúndìrátìfì wọ́n á ń gbọ́dọ̀ àwọn máa ṣe báwo tí máa ṣe náà àrẹwọ̀ sálẹ̀. تموت الأسد في الغابات جوعا ولحم الضأن تأكل الكلاب. وعبد وعبد قد ينام على سرير. وعبد قد ينام على حرير. وذو نسب مفارش التراب. وذو نسب مفارش التراب. ìbéèrè tí mo lè ṣe tó lè dá sí ìdáhùn ó ní wípé bàbá tí wọ́n ṣèyá ìlówó àti àwọn ọmọ tí ìyá ìbí kalẹ̀ táwọn ní kú ìdójú. Tani kú yóò dúdú. ajé lè gbàdúrà wọn lọ kó tó di pé bàbá rí ọmọ wọn ti jọ ń gbé pẹ̀lú ìyá yìí. nígbà bàbá rí ọmọ tó bẹ́ẹ̀ ni bàbá tún ṣe é ṣe pẹ̀lú ìyá yìí. tọ́lá tẹ̀lé oṣù tó fún ọkọ̀ abẹ́ ti dùn. ولحم الضأن تأكل الكلاب. àwọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá a lè sọ díẹ̀. olùdarí ọ̀sẹ̀ ẹgbẹ́ ṣe bí bàbá níyàwó tó pọ̀ ṣé ìyàwó ju ìyàwó lọ. ṣe bí bàbá bímọ tó pọ̀ sọmọ ọjọ́ mọ́ lọ. ọmọ jọmọ lọ. هناك يناقل لأشتات الحيوان في الفنات. bí èèyàn ṣe ń kú ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́njẹ́ á kú re. Àmín. àdúrà ni àwọn bí ẹ bá kó kànga tó kú kànga ẹ bí òkú re ó ti kúkú tọ́lọ́ òní ṣèṣirò iṣẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá ní sọ́dùmà ó ní accident tó fẹ́ta ìgán ọwọ́ agbábẹ̀ kú ẹ wà ní òkú re ó ti kúkú sẹ́yìn bí obìnrin tí ń ṣe é là lọ́wọ́ tó wá kú mẹ́ta ti ṣàyídà. Gbájú àìkí ọmọ ọlọ́run ní ṣètìlọ́sẹ̀ rẹ̀. Àfi kéékèèké. Obìnrin tó kú wákìtà nífàásìhà. Hìnà nàfàṣẹ́yìhà. Àwọn nífàásìhà. Ó kú ẹ̀jẹ̀ bímọ ń bẹ̀ lára rẹ̀. Ẹ̀jẹ̀ bímọ ti ń bẹ̀ lára rẹ̀ lọ́gbàdo ọ̀dọ̀ ọlọ́run. Irú obìnrin ó ti kúkú ṣèyídí. Wọ́n mọ̀ra àtùn mẹ́tàtì. wazawjuha amana biha. Yóò ti pààyàn lẹ́kùn. Bàbá mi yóò lè gbọmọ bọ̀ àmọ́ gbọ́ ìyàwó ẹ̀ bọ́. Torí kó tó rọ̀ mọ́ ìyàwó lọ kọ́kọ́ rí. Ní ìbéèrè tí mo béèrè. Ní béèrè díẹ̀ tí mo béèrè wípé ní ìjì bàbá yìí ta ni ó dùn jù ìyàtọ̀ lọ. Ọmọ mi àní bàbá yìí.
تموت الأسد في كعباتك ولحم الدم تاكل الكلاب wọ́n lè jọ tí ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń pè ní Ibrahim lọ́jọ́ tó kú ọjọ́ kú njọjọ́ tí Hussein náà kú dẹ́mọ̀ lẹ́yìn salasata ayáàni wọ́n lè mú tálọ̀ ẹ dákun tá à ń pè yìí kò sí dáfẹ́ fún mi ṣe báyìí. tamutu al-usdu fi ka'batiki ẹjọ́ tí Ibrahim wa kú ọ̀sán ẹgbẹ́ báyìí ló kú ilẹ̀ sì ṣúwálẹ̀ kan náà. Allah. ilẹ̀ wò sí mọ́mọ́ ó di jọ́ kẹta kótó wọn mẹ́yà bá kú ní olóòkè ikú yàtọ̀ o àmọ́ sẹ́yìn àárẹ̀ wọn ẹjọ́ ìsọ̀kalẹ̀ wá sí sọ́nà wọn bá pa kìnìún ọlọ́run ó mú ẹsẹ̀ kékeré yóò wà ní ọgbà sójú rẹ̀ wọ́n wà máa jẹbẹ̀ tó bá ti ń jẹ kò sí tó lè pa tí kìnìún bá tọ̀ lẹ̀ ẹranko tó bá kọjá mẹ́ yóò kú ni bó wàá lọ́lọ́run ṣe pa òun ọlọ́run wà mú yẹ̀mùyẹ̀mú kékeré yóò wà nípa ìtọ́jà kò sẹ́nà kó. wọ́n ká máa sọ pé lágbájá lọ pa lágbájá ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ nígbà yẹn kẹ́hìn wí pé lágbájá lọ lọ́wọ́ ránṣẹ́ lágbájá pé kọ́ pa lágbájá. Allah. Al-Hayyu Al-Qayyum ad-Daymumiyyu bi-mulki lọ́wọ́ nìkan ni. ní aburú tí máa bá kan wá pé lágbájá kan kó sódà mú bó ṣe kó sódà mú tó sì bọ́ ọ̀dọ̀ lọ́wọ́ inú lẹ́ni lọ. ìwọ kọ́ lọ lẹ̀ mí tó fẹ́ fi lẹ̀ ọlọ́run ló ní. A'udhu billahi minash shaitanir الرجيم يا أيها الإنسان بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه فسوف يحاسب حسابا يسيرا láìpẹ́ yìí وينقلب إلى láìpẹ́ yìí nǹkan dáyé òun ni wọ́n ń pè ní COVID-19 Allah. bẹ́ẹ̀ sí náà wọ́n ń kú ọlọ́run tó dà sáré débi pé kò lóògùn gbà náà kọ́lọ́ ti ẹnìkan ní akọ ọba ní mo ní sọ ọ́dà kí abo ọba òun múyàn débi akọ ọ̀rọ̀ tí ọ̀dà wọ́n yẹ lóògùn sí kò kú kò sàn lọ. àìsàn tó ti wà tamarro lè rẹ́yìn ẹ̀kọ́ tamarro bí COVID-19 wà tatamarrada anka tatamarrada bí gairak. Allah. àìsàn tí máa ràn yàn ni torí pé inú atẹ́gùn ní ń bẹ nígbà tó dáyé ẹlẹ́mìí ìlú ẹ̀sọ́ pé àlọ́mọ́sáàsì mọ́ bó tiẹ̀ jásí pé ìjọba láwọn àlọ́mọ́sáàsì mọ́ ẹ̀ má ti ẹ ti gbogbo ẹ̀ nígbà ọlọ́run kó ajọ káàdì mú ara wa èèyàn díẹ̀ ló kù tó lo face mask ní ìsàrí ìbomú ìbò ẹnu sọ́nà wà ní pa wá. إنك قادم إلى ربك كدحا فملاقيه. كدحا فملاقيه ń jẹ́ kálukú ọ̀gbà ṣe kó ṣe é tá ń sọ fún yín pé báyìí kọ́ lọ́run ó rí báyìí lọ́run ó rí o bá a ti wáyé bí àlùkìyámọ̀ ṣe kọ́kọ́ rí nì inú sàárè lẹ́nìkan ọjọ́ tó yẹ bá lò nínú sàárè lọ́jọ́ àkọ́kọ́ ìnẹ̀ àìsàrò mọ̀ bá dà ha. tọ́jú ọ̀hún bá ti rọrùn ntọ́jú àánú fẹ́tù ayélujára wọn máa fi hàn níjọ́ tí ń ṣe dáadáa. ìyẹn ni ayọ̀ ìsàn ìnàkà káàdì hùn. إنك قادم إلى ربك fẹ́fọ́ àlùmọ́ ẹ̀ṣá. فملاقيه. àwa alákọ̀ rẹ̀ tọ́bajá sí pé dáadáa là á máa ṣe ètò kù díẹ̀ ta yorùbá yìí gbogbo yejú àwa tá a jókòó báyìí fọ́tò eléyìí wọ́n yà wọ́n wá fi hàn wá kábàdé ní sàárè. nta wa ṣe ń bẹ̀ ọ́ kẹsàn-án ẹtọ́ bá lè ba nǹkan jẹ́ kó bàjẹ́ a kì í gbẹ̀yàn tàwọn tó ba nǹkan jẹ́ lánàá tó láti bọ̀ tán wọn. ẹ̀yin bá lè tún nǹkan ṣe kó tó ṣe fún àmọ́ọ̀mọ̀n ùtì àkìtà àwọn. àmọ́ọ̀mọ̀n ùtì àkìtà bẹ̀rù. tí ọba dá yín lójú 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 tí ọba d
kámẹ́rà ní lórí ìkọlù àwọn tó rìkọlù tí wọ́n ju nǹkan kan nù oníkẹ́rámà kàtìbíìn yá àlọ́ bó ṣe pé ìtì tóbi tó ó ní kọ̀rọ̀ onílé tí wọ́n máa wọ̀ onílé ẹ̀wọ̀ gbogbo ilé ẹ̀wọ̀ ẹ lọ wọ̀ wò ìdàhoro kẹ́yìn ni ẹni kò ní bẹ́ẹ̀ yàn pé wọ́n ṣe ń tí ọ̀dà o wọ́n ṣe ń tí ọ̀dà wọ́n ṣe ń tí ọ̀dà ntí ọ̀dà tọ́lọ́hún máa ṣe ní ikú méjì kọ́lọ̀ wọn pààyàn ntí ọ̀dà tọ́lọ́hún máa ṣe káwọ́ àrònú ẹ̀ẹ́kẹ́jì ni kọ́lọ̀ ń fa ìṣọ̀ṣìyàn ọ̀rọ̀ àjọkọ̀ lẹ̀ wò ní lè gbà pamọ́ ní lè gbẹ́sẹ̀ mọ́ ìyẹn ni fámùlà kí. iná kankan dùn. àwọn tí máa bá àwọn èèyàn wa díẹ̀ ó ní ìrònú kan létí ẹ̀ bá dàgbà ní máa kú bí ẹ̀ bá dàgbà tó kú ńkọ́. àdéhùn kan tí máa bá àwọn èèyàn ní ikú mi ọ̀dà nígbà wo lọ́dà ikú rẹ̀ tó dáa lù ní ìsìn lọ́dà jù ní ìsìn làárà ayè láti sin ọ́ ní ìsìn làárà ayè láti sin pẹ́ẹ́ kàṣe tí ọba ti kú mbẹ̀rẹ̀ ìdájì àní orí ọmọ èèyàn ebéyàn ní ńlá táàrí mọ́ ẹrú ọlọ́run kan sọ ìmọ̀ká fún mi ń jò ní ẹrú rẹ̀ sì bà mí ìrìn lọ ọ̀nà alálà ni ńgbà tó dé káwárò yìí pé ní àlá lásán ni àlá ọ̀lásán o oorun ọ̀lásán o oorun waja'alna al-layla libasa òun kìnnì kan an-nahara ma'asha. waja'alna an-nahara ma'asha. ẹ máa jẹ́ ìbànújẹ́ lọ́sàn wal-layla libasa ẹ sọ̀rọ̀ torí pé nínú òru lè máa dàgbà wọ̀lẹ́bì ọlọ́run onìkan tó jẹ́ sí pé ní ya'lamu ma jarahtum bin-nar ntẹ́ ń ṣe lọ́sàn-án olúwa mọ̀ bẹ́ẹ̀ ni ntẹ́ ń ṣe lóru ọwọ́ ají ó dìde láàárọ̀ nígbà tó dìde láàárọ̀ yìí wá ń jáde lọ ọwọ́ adé ẹyẹ kan tó gbà sórí rẹ̀ yìí wá ń gé wọn orí rẹ̀ jẹ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ní ṣe mà sẹ́yìn kan ló ṣe yìí yìí wá ń gé wọn orí rẹ̀ jẹ díẹ̀ díẹ̀ ó wá bọ́ sínú ilé bó ṣe bọ́ sínú ilé ó tún pẹ́ díẹ̀ kẹyẹ ló tó kù lẹ́nu ọ̀nà rẹ̀. Ànábì Ìsá gbogbo yín lẹ mọ̀ tí wọ́n ń pè ní Jésù sọ́ọ̀tì ẹ̀kúrí àbí òkúrí innaka kadihun ila rabbika. innaka kadihun ila rabbika kadahan wa mulaqih. ó ní misinterpret táwọn ẹlẹ́sìn wà ní ìmọ̀ ṣe pé Jésù kú àmọ́ jíǹde ńjọ́ kàtàkùn kú ó sùn ní. tọ́lá béèrè lọ́wọ́ Ọlọ́run pé kayfiyatul maut wàhálà àná àtàwáfà oníṣẹ́nà àti ẹ̀kú torí pé ń tọ́wáyé tí òkú kò tí ì pélé yàn àfi ká kú láàtò pélé yàn. kọ́ abéèrè lọ́wọ́ Ọlọ́run wọ́n ní fi kú débi Ọlọ́run mo ti ká dàrá pé wọ́n ní kú débi pé wọ́n sin ọ́nù sàárè òkú débi pé wọ́n sin ọ́nù sàárè àmọ́ sọ̀rọ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ kẹta ló dìde lọ́dọ̀ wọn gbé lóòkè wọ́n ní sẹ́bí kúṣe rí ni olúwa níbi kúṣe rí ni. lànàbí yìí sọ̀rọ̀ wípé innakum latamutunna kama tanamuna ànàbí ní ikú ni oorun ńlọrọrùn níjọ́ míì kẹ́yìn òtòjú oorun lójú ikú kẹ́yìn wá sọ wá yín pẹ̀lú ẹni ọ̀rọ̀ rẹ̀ rí ìrẹ́kúre kò kúre o tí a bá ti ṣe kẹ́mẹ́tù ṣáádà lọ́wọ́ yìí kò kúre ẹni ó kú sáàrin àwọn ọmọ rẹ̀ kò kúre o tí a bá ti ní sẹ́ẹ̀rẹ́ o. لكن الملاكي فأما من أوتي كتابه بيمينه قال سوف يحاسب حسابا يسيرا. إذا قال أنا عائشة وأني من هوسبا هو يقول لنا النبي محمد من هوسبا أذبح wọ́n bá ti ṣèṣirò sẹ́yìn ẹ̀ ń tọ̀ wọ́n fìyà jẹ́ ẹnu kọ́lá mọ́tì màmá lẹ́jọ́ kò sẹ́ni tí ń bẹ láyé tí ò lórí tó fi lù kò sẹ́ni tí ọ̀bẹ ṣe ń kọ́ kò sẹ́ni tí òwúrúkúrú yìí máa ń nìkan bá ti rí àfáà kan àbí olùsọ̀rọ̀ kan yóò ní Ọlọ́run ní jẹ́ ẹ̀fẹ́ ló kọ́ o ìwọ náà kéékèèké tẹ́nìkan ògbúrò rẹ̀ ń bẹ̀ náà ìwọ náà Ọlọ́run ní jẹ́ ẹ̀fẹ́ ló kọ́ ṣùgbọ́n ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ bí àwọn yìí ń kéé táwọn fi wí kéé ta ní jíjì sọ̀rọ̀ ẹni tí ó sọ̀rọ̀ nínú ọmọ tá a bí inú ń bí wa inú wa ò dùn afẹ́kọ́ sọ̀rọ̀ ni kódà bí ẹ̀ máa sọ̀sọ̀ kúsọ̀ wa amma man utiya kitabahu tásìrí ni kìí sì ṣe pé tásìrí tí ò dáa ìmọ̀ tásìrí tó dáa àṣebí lágbájá ti rí nì bẹ́ẹ̀ bá wá kú kí ló kú wọ́n ṣèṣirò sẹ́rẹ̀ iye ọdún tó wá lò láyé inna yawman 'indaka ka alfi sana
ní màtà òdo iye ọjọ́ tó lò láyé wọ́n wà kọ́kọ́ kó lẹ̀ fún ìjọ tó lọ gáràjì ìjọ tó lọ kẹlẹ́ kan ìjọ tó ṣe rárá ni wọ́n wà kó lẹ̀ fún wọ́n ní wọ́n máa ṣèṣe ìrùsẹ̀ rẹ̀. ẹ̀yin ọmọ lọ́wọ́ òkú orí nǹkan tí màmá wa yìí ṣe ni pé ìyá tó fẹ́ wọn bàbá tó fẹ́ wọn sílé gẹ́gẹ́ bí ìyàwó wọn ń bẹ láyé wọn ní táwọn màláyíkà bá wá bá màmá wa ní ìsìn tó bá wá bí ẹni wọn ní Málíkì gbẹrù ha bẹ̀rẹ̀ wọn lẹ ní ọ̀fẹ́ mi tí sẹríà ìsìlámù ní ọ̀fẹ́ mi tọlọ ní ọ̀fẹ́ mi kéde ẹ máa lọ wọn sì máa lọ ìyá wa ní àwọn àṣàwùrà ara fìdá yìí àṣàwùrà ara yìí gbé àdìjẹ́nà ní lọ́ọ̀kan iná ní lọ́ọ̀kan wọn ò wọ̀ kankan tẹ́yà bá ti kú ọlọ́wọ́ náà nù tó bá ti wà burúkú tẹ́yà bá ti kú ọlọ́wọ́ àdìjẹ́nà tí àwọn ìwádìí àti ìlà kan bá sọ fún wa wípé níwọ̀n ìṣèṣirò sẹ́rẹ̀ bíi àwọn ṣùwádà wọ́n jẹ́ bí ànábì wà Mádínà sàbí kan wá ń sọ̀rọ̀ ó ní ìrìn ànábì ó dàbí ètò mo ṣe rí ọlọ́run ìní rí ọmọ ànábì ní anta shahid lónìí ìfẹ́ mi lóní tó báyìí kọ́dà wò ní wọná mọ́ o ti kókó oríire mi lójú tó báyìí sẹ́fẹ̀ mi lóní tó báyìí bẹ́ẹ̀ ni àwọn àṣà àbọ̀dà àrà àwọn ọlọ́run tó pọ̀ ọlọ́mọba mo bá màmá àti bàbá ẹ sọ fún ẹ inú mi dùn lẹ́ẹ̀kan sí bàbá wá bí wọn àfọwọ́lẹ̀ inú mi dùn mo tó rí àwọn àgbàlagbà ìsìláàmù la wà nù ẹ̀ ọlọ́mọdé òdìbá mi máa lọ wọn láwọn àgbàlagbà tí wọ́n jù yá ìlọ lọ́jọ́ orí tí wọ́n wà ní ẹ máa lọ ọlọ́ni ọ̀pá yẹn ẹ máa lọ bẹ̀ bàbá ọkọ ọmọ tó bá sunkún kó tún gbé yẹ ẹ̀ ọmọ tó bá sunkún kó gbé yẹ ẹ̀ kó nù yẹ ẹ̀ lójú nù ìsìláàmù nìyẹn gbogbo orú àwọn wọ̀nyí òjòrọ́ọ̀tì ni lọ́dá tí ń bẹ̀ẹ̀ ó ju ìwọ̀n àtàwẹ̀ lọ. ẹlẹ́wàá bí ní ṣe kẹ́ bàbá àrántí ìbànújẹ́ kò sí tó burú dùnú kéèyàn sọ pọ̀ yá ìtọ́ bá wù ẹni tẹ́ bá sọ kẹ́ ẹ̀ mọ̀ àrántí ìbànújẹ́ sísọ tẹ̀ ń sọ ànábì ní oníkúrú máa hàn sẹ́lẹ̀ mọ̀ ọ̀tá ànábì ní tóòfà àwùjọ́gìfà ánìhù àwọn àníhà ànábì ní àwọn dáadáa táwọn tó bá bí ń bá ṣe láyé bí àwọn ọ̀rẹ́ wọn bí àwọn mọ̀lẹ́bí wọn bí àwọn èèyàn ẹ̀rọ máa kí wọn irú àwọn dáadáa tí bàbá àti ìyá kó fi mẹ̀ tẹ́ ẹ̀ wá ń ṣe gbogbo ládàá tẹ́ ẹ̀ máa rí mẹ̀ wọ́n máa fi dáríjì òkú nù sáré. wọ́n á sọ pé gbogbo àwọn òṣèré àwọn olóṣèlú fún yín pé ní tí yàrá ní nǹkan nù lé wípé tó bá dọdún kan ní kẹ́ ẹ̀ tó kó jáde tó bá ti bàjẹ́ ẹ̀yin tí yàrá fi tìlẹ̀ mọ̀ jìyà rẹ̀ wájú ọlọ́ dákọ́ kó jáde ẹ̀ fi ṣe sàrà pẹ́ ètò ẹ̀ bá lè lò ẹ̀ lò ó ẹni tí sẹ̀rí àbí sọ yẹn onú sẹ̀ríà kan nípa ẹrú ọlọ́run kan tó kú láyé ànábì Muhammad ọwọ́ adi ọdún kan kí wà ní ààrẹ ó tó yọjú lọ́dún ẹni tó fi lé ọtọ́ ní kékeré kàṣẹ́ nìkan èyí tó wá ní lágbájá ti kú ọwọ́ lórí ọdún kan wá mú wálé wọ́n wá pín mógún ibi tá a ti rí sẹ̀ríà pé àṣàdúrà fókù ní ọdún kan wà kó rọ́bìrì amúhùnmá kámàrú kíá níjọ́ tó ti kú kódà kó tó kú ti ń bẹ láyé níjọ́ tó ti kú ẹ ṣàdúà lọ́kejì ẹ ṣàdúà lọ́kẹta ẹ ṣàdúà lọ́kẹjọ ẹ ṣàdúà ọjọ́ kẹsàn ẹ ṣàdúà ọjọ́ kọkànlá ẹ ṣàdúà ogójì ọjọ́ ẹ ṣàdúà oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹ ṣàdúà ọdún kan ẹ ṣàdúà ọ̀ṣọ́jọ́ tá kì í ṣàdúà fáwọn tó bí wa dúkìá tí wọ́n bá nínú ilé ẹkún àwọn ọ̀rẹ́ wọn ẹ máa kí ẹ bí àkàbá kú ìyákù nínú ilé yìí ìyákù gbogbo àwọn ìyá wa náà ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ nìkan ní onígbà wọn jàjàjà nínú ilé wọn ibi ebi bá sì pọ̀ jù ní ìyá máa pọ̀ sí jù bí ebi bá ti wà jù ìjà ó máa pọ̀ tọ́lẹ̀ pọ̀ tí kálukú kọ́ ní ọkọ rẹ̀ yóò fẹ́ lò nínú ilé bàbá rẹ̀ ewu ọdẹ ní ìjọba ilé ẹ̀kọ́ lọ sùn ní bàbá yín mọ́tẹ́ bá ti ní ìgì lórí nù ẹ má lọ rí ẹ má lọ rí yín èyí tẹ́ sọ́rọ́ sàn ti tó àti gé ẹ má tún sọ mí lóru ẹ má tún sọ mí lóru yẹn ò ní tọ́bọ̀rọ̀ ẹ máa pe lágbájá pé mo fi ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́wọ́ kí ló dé tó fi ṣe lọ́wọ́ tó ọ̀sán lẹ̀ kó o ti mọ̀ gbọ́dọ̀ kí ọ̀dá ni ẹni wá béèrè àárí ìyá ò ti kú ọ̀rẹ́ òdenu olóhùn mọ́mọ́ ní nígbà ìyá rẹ̀ bí ọ ọ̀pọ̀ sẹ́yìn iyẹ̀lẹ́tì hamlẹ̀tì ọ̀pọ̀ ẹ̀sẹ̀ nígbà ọ̀pọ̀ sẹ́yìn ọ̀ afẹ́ lọ tó gbé ọ kalẹ̀ ìyáálé ìyá rẹ̀ ló gbé ọ dání gbọ̀ fẹ́ ní ìṣubú ìyá sọ̀rọ̀ ní sẹ̀sẹ̀ rẹ̀ àwọn alẹ́ ìyá òǹkó lóhùn òde bẹ́ẹ̀ máa ń tó gbé ọ tí ò fún ọ lọ́yàn tàbí yóò jẹ́ fún ọ lọ́yàn náà tí ò sómi ń bẹ̀ kọ́sálì lágbájá mọ́ sòkún mọ́ lágbájá mọ́ sòkún mọ́ àlájẹ́ ọ̀rọ̀ bọ̀ mọ́ sòkún mọ́ ajá bìràkìm àbí mọ́ sòkún mọ́ tó wá gbé ọ tó gbé ọ dání tí màmá fi tọ̀ dé sọ náà sí ṣé ò sínú ìyá wa kí ló dé bí kìnìún kàbá ṣẹlẹ̀ nǹkan míì tó tó ṣẹlẹ̀ tó kù díẹ̀ káàtó nǹkan míì tó ṣẹlẹ̀ tí ó tó dá jù yẹn lọ. báwo tó wà dùn à.
alájú mi táyì ti di. وذو نسب مفارش التراب. sọlá béèrè lọ́wọ́ wa pé ká lè yan rí. ẹ dá mi lóhùn. èèyàn rí àkọ́kọ́ tọkọ dáa jù lẹ́ni tó lọ sálámà sẹ́ńtì ń bínú sí. lónìí gbẹdẹgbẹdẹ mo ní ìní kì mọ ẹni ọkọ bá bẹ̀rẹ̀ sálámà kò lè yan rí jù mo ní ọkọ rà lìjẹ náà wọn lè lágbẹjẹ hàn mo ní lọ́wọ́ ó ti ń tọrọ kílè lọ́wọ́ mi kò sí ó dà mo sì fún un lónìí ó lè yan rí o kì í ṣe ẹni tó gbàgbé tó lọ kírun ní ìsìn gbàgbé Ọlọ́run wa ń gbà wẹ̀ Monday Thursday Friday àwẹ̀ tó ń gbà káwọ ọmọ sí Ọlọ́run gan ọmọ sí Ọlọ́run ọmọ sí Ọlọ́run bá sì mọ̀ sí ìwọ ọlọ́mọ kan gbà pọ̀ mọ́ báwa yòókù gbà gbé dáadáa bẹ́ẹ̀ látòní lọ kálukọ́ tó wà dùà اللهم صل على محمد آمين وعلى آل محمد آمين وارحم وتحنن على محمد آمين كلما ذكره الذاكرون آمين وكلما غفل عن ذكره الغافلون آمين صلاة ترضاه آمين وترضيك وترضى بنا يا رب العالمين آمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. láti ọ̀dọ̀ bàbá àgbà Ọlọ́run kó bá ń kẹ́yà yìí màmá wa Sàríyù ọlọmọsẹ àbàmì kẹwọn látọ̀dọ̀ bàbá àgbà àtàlájí ọ̀rọ̀ bọ̀ kálukú mọ́wọ́ àdúrà. àmọ́ mọ́wọ́ àdúrà bọ̀. gbogbo nǹkan abárí kọ́nà wọlé alukur'an bàbá wa Khalifa akẹ́wọ̀n kama bọ̀ lẹ́ẹ̀kan. àlẹ́ wọ sáàdà. kama mọ́wọ́ àdúrà ẹ̀fọ́bí nìkan yìí kẹ́yà. kama bọ̀ báyìí. kama mọ́ bọ̀ bẹ́ẹ̀. kání kẹ́ màmá fún wa Ọlọ́run kẹ́ màmá fún wa fi màmá sàmìjẹ́ náà kẹ́ màmá. Olúwa kẹ́ màmá fún wa, Olúwa kẹ́ màmá fún wa. Khalifa Akéwùmí ẹ máa bọ̀ lọ́wọ́ wájú. Fún wa, Olúwa kẹ́ màmá fún wa. Fi màmá sàmìjẹ́ náà kẹ́ màmá fún wa.